Yep, that's me. You're probably wondering how I ended up in this situation. Nínú igbó tí ó tóbi, igbó tí ó jẹ́ ojoojúmọ́ ni àwọn ẹyẹ fi ń kọrin. Ẹranko kan wà tí gbogbo àwọn ẹranko tó kù ń bẹ̀rù. Kìnìún ni wọ́n ń pè é, ọba gbogbo ẹranko, olórí igbó, ẹni tí ojú rẹ̀ ń dẹ́rù bà gbogbo ẹranko. Kìnìún rìn nínú igbó bí ẹni tí ó ní gbogbo rẹ̀. Kò sí ẹranko tó lè dúró níwájú rẹ̀. Kò sí ẹranko tó lè dún màwòrò mọ́. Kìnìún ni kìnìún. Gbogbo igbó ló mọ eléyìí. Àmọ́ ní ọjọ́ kan nínú igbó kan náà, ẹranko kékeré kan sáré kọjá. Ó kéré kò dẹ̀ ní àyà, eku tó ń rò pé ẹnikẹ́ni kò ṣàkíyèsí rẹ̀. Ìjìlá kan ń bọ̀, eku dúró, ó gbórí rẹ̀ sókè. Ojú eku àti ojú kìnìún pàdé ara wọn. Kí eku tó gbìyànjú láti sáré, ọwọ́ kìnìún ti wà lórí rẹ̀. Ó bò mọ́lẹ̀ pátápátá láì lè sá lọ. Eku jọ̀wọ́ ara rẹ̀, ó wá rírì. Ó ṣí ẹnu rẹ̀ kékeré, ó sọ fún kìnìún pé, jọ̀wọ́ má pa mí, ó kéré jùlọ fún ọ láti jẹ. Gbogbo ní yóò tí ó bá jẹ mí, bóyá ọjọ́ iwájú èmi lè ṣe nǹkan fún ọ. Kìnìún gbọ́ èyí, ó rẹ́rìn nítorí pé ọ̀rọ̀ náà yà á lẹ́nu. Àmọ́ kìnìún gbẹ̀rín náà mì. Ó gbà pé òun yóò jẹ́ kí eku lọ. Máa lọ ẹran kékeré àti pé má padà síwájú mi mọ́. Eku sáré kọjá sínú igbó tí ó fi délé. Ó jókòó, ó mí kanlẹ̀. Ó mọ̀ pé ọjọ́ yẹn ìyanu kan ló ṣẹlẹ̀. Eku kò gbàgbé ọjọ́ náà. Oṣù díẹ̀ kọjá, kìnìún gbé igbó, ó ń ṣọdẹ. Ó ń sùn abẹ́ igi, gbogbo nǹkan lọ déédéé. Àmọ́ ní ọjọ́ kan, kìnìún rìn lójú ọ̀nà tí ó mọ̀ dáadáa. Ẹsẹ̀ rẹ̀ kó sínú páńpẹ́ ọdẹ. Àti ní ìṣẹ́jú àáyá, àwọn ti wà lórí kìnìún. Àwọn ọdẹ ti mú kìnìún. Kìnìún gbìyànjú. Ó gbìyànjú pẹ̀lú gbogbo agbára rẹ̀. Àmọ́ agbára rẹ̀ kò tó. Àwọn náà le gan. Kìnìún ọba gbogbo ẹranko wà lábẹ́ àwọn tí kò lè lọ. Àwọn ẹranko mìíràn kọjá. Erin tí ó tóbi ó wo kìnìún, ó yí ojú rẹ̀ ó sì lọ. Ẹ̀fọ̀n tí ó lágbára ó wo kìnìún, ó gbọ́nrí rẹ̀ ó sì lọ. Gbogbo wọn ń wò ó, wọ́n ń kọjá lọ. Nítorí kò sí ẹranko tó mọ bí a ṣe lè dá àwọn ọlọ́dẹ. Kìnìún jókòó sínú àwọn, ó rẹ̀wẹ̀sì. Agbára rẹ̀ lọ kúrò nínú ara rẹ̀. Àárọ̀ yóò dé, ọdẹ yóò dé padà. Eléyìí yóò jẹ́ òpin kìnìún. Nígbà tí ó di ìrọ̀lẹ́, eku kọjá. Eku gbọ́ ohùn kan, kì í ṣe ohùn ariwo, ṣùgbọ́n eku gbọ́ àti mímí ẹranko kan tí ó rẹ̀wẹ̀sì. Eku tẹ̀lé ohùn náà, ó rí kìnìún. Eku dúró, ó wo kìnìún. Ó rántí ọwọ́ tí ó mọ́ òun mọ́lẹ̀ nígbà kan àti ọwọ́ tó ṣí òun sílẹ̀ láti máa lọ. Ó rò fún ìṣẹ́jú kan, ó sáré síwájú. Eku gbé eyín rẹ̀ lé okùn àwọn náà, ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ. Okùn kìíní já, ìkejì tẹ̀lé, ìkẹta, ó jẹ títí tílẹ̀ fi mọ́. Nígbà tí ó máa fi di àárọ̀, kí ọlọ́dẹ tó dé, àwọn náà ti yá ṣubú. Kìnìún dìde, ó gbọ́nra rẹ̀, ó rìn jáde kúrò nínú àwọn náà. Ó dúró, ó mí kanlẹ̀, ó wo igbó rẹ̀ ní àárọ̀. Igbó tí òun fẹ́ lè máa rìn mọ́. Lẹ́yìn náà, kìnìún wo eku. Ó wò ó fúngbà pípẹ́, ó sọ̀rọ̀ fúngbà pípẹ́. Nígbà tí ó máa sọ̀rọ̀, ohùn kìnìún tutù ju àtẹ̀yìnwá lọ. Kìnìún sọ pé ọjọ́ tí mo dá ẹ̀mí rẹ̀ sí, mo rò pé ẹranko
kékeré yìí kò lè ṣe pàtàkì, àmọ́ lónìí ó kọ́ mi kò sí ẹranko bí ó ti wù kó kéré mọ́ tí kò ṣe pàtàkì. Dáhùn pẹ̀lú ọ̀rọ̀ kan wo kìnìún pẹ̀lú ju ẹranko tí ó ti ṣe ohun tí ó tọ́, ó sì yíjú, ó sì padà sínú igbó. Ọmọdé kan béèrè pé bàbá àgbà, ṣé kìnìún gbàgbọ́ pé ikú lè ràn wọ́n lọ́wọ́? Bàbá àgbà dáhùn pé bẹ́ẹ̀ ni àti rárá. Ọkàn kìnìún kò gbà, àmọ́ ọwọ́ kìnìún gbà. Nígbà tí ó gbé ọwọ́ rẹ̀ sókè, ó fi ẹ̀mí eku pamọ́, ìyẹn ní ìpele ìkíní. Kò sí ọwọ́ tó kéré jùlọ láti gbà, kò sí ọkàn tó kéré jùlọ láti bùkún fún, kò sí ẹ̀bùn tó kéré jùlọ láti fi fúnni. Eku jẹ́ àpẹẹrẹ ẹranko tí ó kéré tí gbogbo igbó kà sí ẹlẹ́gàn tí ó gba ọba là. Ẹ̀kọ́: ẹni tí ó bá ṣe rere yóò sì rí rere gbà. Ìtàn mi ń bọ̀ láìpẹ́. Ẹ tẹ bọ́tíìnì subscribe kí ẹ má ṣe pàdánù rẹ̀. Bí ìtàn yìí bá jẹ́ kí ẹ rántí ẹnìkan nínú ìgbésí ayé yín, ẹ pín fún kó mọ̀ pé ẹ rántí àwọn. Ó dàárọ̀.